káàárọ̀ oòjíire kò sí jihad rí ẹni tí ó bá sì ní akidatul jihad kò lè lọ́mọ ogun, ẹni tí ó bá lọ́mọ ogun kò lè láàfin, kò lè níjọba, ẹni tí ó bá níjọba kò lè darí àwọn èèyàn, ẹni ó bá níjọba ni ó máa bá darí àwọn èèyàn. Ilẹ̀ káàárọ̀ oòjíire ọ̀sá àfà tó kéwòn débi jihad rí, ọ̀dẹ̀ sí àfà tó ṣe jihad rí, torí pé ní ọjọ́ tẹ́ ẹ bá sọ pé ẹ fẹ́ darí ara yín ó di dandan kí opposition wà against that free leadership, free Islamic leadership. Kí ẹ bá fẹ́ báyọ̀ ẹ̀já o, a kàn fẹ́ sọ pé àwa náà kú mọ̀ làwa náà o, a lè máa tẹ̀lé òfin yìí o, a sì lè máa tẹ̀lé adarí yìí o, a lè máa tẹ̀lé ètò yìí o, ẹ̀yin ò lè gbọ́ wa yìí o, nípa bẹ́ẹ̀ fẹ́ dá wà ká lè máa darí ara wa. Ìjọ tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹ rí opposition tó jẹ́ pé kò ní fi yín lọ́rùn lẹ́kẹ̀ẹ́ dá wà, yóò fẹ́ jẹ gàba lé lórí. Ọlọ́run ọba fi ṣòfin jihad láti protect ara ẹ̀kọ́ destination náà naturally gbọ́dọ̀ ti dálé ayé yàtọ̀ sí ẹyọ tẹ̀sí ń bẹ̀, kò sí destination náà tí èsè jihad. Owó kan ti tàwa là ń pè ní jihad ẹlẹ́bọn ló mọ ogun àbí ó sì ní nǹkan ìjagun àbí kírísítẹ̀nì ní ọmọ ogun ó sì ní lórí colonize wa àbí kò sí nation náà kò sí ìlú náà tí ò ní tí tàwa náà ń pè ní jihad ni pé ẹ ṣiṣẹ́ báwo lẹ̀ sí ó ṣe máa lọ tó wáyé pé gbàtẹ́sì wọn lọ àwọn káwọn ohun àfẹ́kọ́ lọ fẹ́ dá dúró ẹ̀ tó kojú àwọn náà, but ká struggle láti tàn ká àti ká tó struggle láti protect ntí exist. A protect ẹ̀sìn wa jihad ni, a protect àgbọ́yé rẹ̀ ni mo ní o, a fẹ́ protect ntọ́lọ́hún tánà bí wé jihad ni, àwọn fẹ́ protect ẹni tí ń tẹ̀lé tọ́lọ́hún wé tí ṣe mùsùlùmí jihad ni, a fẹ́ spread ẹ̀ jihad ni. Ó ṣe ní sìn jihad yẹn lọ́wọ́ gbọ́dọ̀ yọ ọmọ ogun, èyí sọmọ ogun nìkan ni a fi protect ẹ̀, gbogbo tọ́ba ìfilẹ̀ protect ẹ̀. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdì mo ṣe ìlàbọ̀yé mo ṣiṣẹ́. Ṣẹ́rí ó lágbára oríṣiríṣi la máa rí. Mi ò mọ̀ ní tí àwọn ọlọ́pàá ò tí arrest máa yí oníṣẹ́ tó yẹ kó máa gbé ní àwùjọ. Mo dẹ̀ pítì Emir Iwo orí èèyàn ṣara wa èèyàn ṣọba, mo pítì Emir Iwo tí màá bá wọlé sí Emir Iwo lára tán, Emir Iwo kò safe. Bàbá oní jihad Emir Iwo kò safe. Ẹ jẹ́ ká máa analyse nǹkan tó sọ lẹ́yìn kọ̀ọ̀kan. Ó ní nílẹ̀ káàárọ̀ oòjíire kò sí jihad rí. Ó lẹ́yìn tó bá dẹ̀ ṣe jihad kò ní lọ́mọ ogun, kò ní láàfin. Nọ́mbà 1 àbí àfihàn lèmi ti ń lọ. Kí ló kan àfin ọ̀rọ̀ jẹ́rí bọ́bọ́ yìí ó ti fojú hàn pé àwọn pípé wọ́n ní plan. Tí ààyè bá gba bọ̀bọ́ yìí mo sọ pé kí Olúwo kó lọ fúnra, torí bọ̀bọ́ yìí táyè bá gbà ó lè wà bó ṣe máa waste Olúwo dànù, ó install ara as ọba. Kí ló kan ọ̀rọ̀ àfin kò ṣàfin pẹ̀lú jihad? Nílẹ̀ káàárọ̀ oòjíire kò sí àfà tó kéwú débi jihad kò sí àfà tó ṣe jihad. So lẹ́nu kan ní ṣókí n gbìyànjú àti sọ fún wa pé ìwọ ni àfà alákọ̀ọ́kọ́ tó máa kọ́kọ́ gbé jihad wọlẹ̀ Yorùbá. Èké bọ̀bọ̀ ìfẹ́ dógun sílẹ̀, bọ̀bọ̀ ìfẹ́ dá ogun ni bọ̀bọ̀ ìfẹ́ dá sílẹ̀, ọgbọ́n ni bọ̀bọ̀ ń lò fẹ́ dá ogun sílẹ̀ nílẹ̀ Yorùbá. Kí lóun fọmọ ogun ṣe? Ṣé wọ́n ń ṣẹlẹ̀ ní àbí kí ni? Táwọn kan fẹ́ wá kógun jà wá nílẹ̀ Yorùbá ni o, táfi nídìí ọmọ ogun. Kókó ọmọ ogun yìnyẹn gan ò yé mi. Jihad ó ní ọjọ́ tí wọ́n bá sọ pé àwọn fẹ́ máa darí ara wọn àwọn mùsùlùmí, pé ọjọ́ kan wà tí àwọn kan máa stand against wọn pé láti má lè ní free leadership tí wọ́n ń try láti pè fún tó ń jẹ́ jihad. Kí ni ẹ̀ ń wá free leadership fún? Wọ́n ní ìlú tí ò sófin ẹ̀ṣẹ̀ ò sí ńbẹ̀. Ìlú gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí lófin tiẹ̀. Kí ni ẹ̀yin kan lọ́ndà ẹ̀sìn ẹ sàkámọ́ sọ́ndà ẹ̀sìn ẹ máa tuntun máa pè fún freedom ti tẹ̀yìn náà? Ṣé ẹ fẹ́ ní orílẹ̀-èdè titi yín lọ́ndà orílẹ̀-èdè kan free Islamic leadership? Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Àwọn pípọ̀ kan máa ń ríra wọn bíi pé àwọn làwọn tó tán free Islamic leadership. Kí ni nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀? Ṣé ilẹ̀ Islamic la wà ní tó fi ń pè fún free Islamic leadership? Sin Saudi Arabia sí láwọn ilẹ̀ Arabu náà, so why the free Islamic leadership? Fún kíni kí la fẹ́ fi ṣe? Tó wá sọ débi pé àwọn ò lè máa tẹ̀lé òfin yín o, àwọn ò lè máa tẹ̀lé adarí yín o. So ok ká ní adarí méjì nínú ìlú kan àbí Islamic leader and probably the president ààrẹ orílẹ̀-èdè ká dẹ̀ tún ní Islamic leader náà. Torí kò yé mi, torí àwọn pípọ̀ kan máa sọ̀rọ̀ wá kàn máa lẹ́nu gbàgàgbàgàgbàgàgbà. Kí ni túmọ̀ gbogbo wóróworó tí màá ń sọ yìí?
àwọn fẹ́ dá wà láti lè máa darí ara wọn. Kí lẹ fẹ́ dá wà fún? Kí ló ṣẹlẹ̀? Kí ló fà á dídá wà? Tèmi lọ́ndà ìlú kan lẹ wà, lọ́ndà orílẹ̀-èdè kan lẹ wà. Kò tiẹ̀ ń ṣe pé bóyá irú bí Yorùbá ṣe sábà wọn fẹ́ kúrò lẹ́yìn lọ́ndà Nàìjíríà. Kò ń ṣòwò ẹ̀sìn ni o. Ó dàbí kí Kristẹni máa pè fún pé àwọn fẹ́ dá wà lọ́ndà Nàìjíríà. Ọlọ́run máa ṣàánú. Torí pé àwọn kan máa wá dúró gẹ́gẹ́ bí alátakò pé ẹ má lè dá dúró yẹn. Ó nítorí Ọlọ́run ṣe ṣòfin jihad. So jihad yẹn ń sìn òfin gé e lórí gé e lọ́rùn, ẹ má gbà fún wọn, ẹ dá dúró, ẹ ṣe tiyín lọ́tọ̀. Nítorí tí wọ́n ti sọ fún wa nìyẹn o. Ìyẹn lòfin jihad o, Ọlọ́run gbà wá o. Tó sọ̀rọ̀ débi kan náà, ó ní jihad wà fún pé kí wọ́n ṣiṣẹ́ bí ẹ̀sìn á ṣe máa lọ. Kí ni nǹkan tó ń gbìyànjú àti sọ níbi? Pé láti lè máa fi spread Islam. Jihad wà fún pé tí ẹ̀sìn ó ṣe máa lọ. Táwọn kan bá dẹ̀ dúró lọ́nà yín pé ok o, ẹ̀sìn tẹ́ ń gbé bọ̀ yìí o, àwọn ò fẹ́ o. Jihad fún láyè pé ẹ̀yà mú tu wọn kúrò lọ́nà. Ẹ̀ ṣàfihàn ẹ̀sìn tẹ́ fẹ́ ṣe yẹn, ẹ̀sìn tẹ́ try to push yẹn, ẹ̀ lè fi spread across. Ó dẹ̀ ti di pé nínú ìwà kan nínú Islam, they want to conquer the whole world. Ẹ̀sìn yẹn wọ́n fẹ́ bí kókó má sí ẹ̀sìn mi láyé ni ó ṣe máa ń wù wọ́n jẹ́ pé Islam nìkan ló máa wà. Kí ló dé? Àwọn struggle láti tan ẹ̀sìn Islam ká, àwọn protect ẹ̀sìn. Kí ni wọ́n protect ẹ̀sìn fún? Ṣé èèyàn máa ń jà fún Ọlọ́run ni? Ọlọ́run tó láti gbìjà ara ẹ̀. Tí òun làbúrò máa protect Ọlọ́run, òun làbúrò máa protect ẹ̀sìn. So ṣé Ọlọ́run Olódùmarè ló máa pàṣẹ táwọn kan lọ máa pààyàn torí òun? Torí kò yé mi. Wọ́n tó wòrò máa yí ti pọ̀ jù. Ó yẹ kó ti palẹ̀ mọ́ máa ń lẹ̀ tipẹ́. Torí àwọn tó ń da àlàáfíà ìlú láàmú ìyàwó pípé. Torí àwọn kan wà ń bẹ̀ ibi tó ti ń sọ̀rọ̀ ń sìn. Àwọn kan wà tó dá wọn jókòó. Lójú àwọn yẹn sìn ó dá wọn lẹ́kọ̀ọ́ wọn mọ̀ orí burúkú ló ń sọ fún àwọn. Dáhùn tó ń sọ ń sìn. Ara àwọn tó máa mú lò wọ́n máa fi wúwa. Bí la fẹ́ bá ògbélé èdè náà. Wọ́n dàbí pa ṣe wà ní 19 àbí 18 kìíní kan. Nígbà tí àwọn ìlú ńlájú tó ń ṣe nǹkan ohun mèremère jihad ẹ̀yin ṣe ń kọ́ wa ayé Muhammad ẹ̀yin fẹ́ ká padà sí ìdí gbogbo ilé la fẹ́ bá ògbélé èdè gbogbo ilé yóò lè help wa nílẹ̀ Yorùbá náà gbogbo ilé yóò lè kò lè jẹ́ ká develop gbogbo tẹ́ ń kọ́ wa yín sí gbogbo tí màá ń sọ nísìn ìpànìyàn ni kò sí nǹkan tó ń jẹ́ jihad ju pé ẹ pààyàn lọ lórí tó bá ti lè mú ẹ pé o fẹ́ defend nǹkan kan bàjẹ́ láàsì bí kò dogun ni ilẹ̀ ń defend ẹ̀sìn fún ilẹ̀ ẹ̀sìn ní di defending fún ta ló fẹ́ kógun jà yín tẹ́ ń defend ara yín ṣé dandan ni kẹ́yìn gan spread the Islam because ó ní jihad wà fún pé ókè o ta bá ti fẹ́ spread Islam yẹn o àwọn kan bá fẹ́ dá wọn lọ́nà àbọ̀ fẹ́ ṣe kíní kan àwọn ya mú tù wọn gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan Olúwo kò safe tí bọ́bá bá ṣe wà ní Ìwó pẹ̀lú Emir Olúwo ò safe o orí ọ̀sán kan òru kan ọba ilé wà àfin kókò ó yá mú tù bàbá dànù ó gbà àfin mọ́ lọ́wọ́ bí ara àjẹ́ndà jihad wọn ṣe jihad wọn náà ni so Ọlọ́run á ràn wá lọ́wọ́ fún díẹ̀ yìí gbogbo ọmọ Yorùbá fídíò yóò ní jù báyìí lọ àti máa rí ra nínú fídíò mìíràn tí wọ́n ti ṣe jáde ó dìgbà kan náà ó dàbọ̀.